tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òde ìpè ẹ̀ka alẹ́ ẹ mà káàsán ẹ mà káàárọ̀ etí tẹ́ ẹ fi ń gbọ́wọ́ mà nídìí bákan náà ojú tẹ̀sí fún ìwà náà kò ní fọ́ láṣẹ̀dùà ẹ wà ní ròǹgbé sọnù bí ìṣèbẹ̀ mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìbò ṣe ń lọ rèé o ṣẹ́rí ìjínigbé ìpànìyàn ìfiniṣòwò gbogbo ìwà oríṣiríṣi tí àwọn agbésùnmọ̀mí ń hù ní agbègbè Edo community àwọn ìyẹn náà ti wá gbé ìgbésẹ̀ o látàrí pé Fúlàní lénìí Fúlàní lọ́la ni bí ẹkùn àpọ̀kọ̀jẹ àwọn Edo náà ti wá gbé ìgbésẹ̀ tó gbé náà sì nípọn gan nítorí wọ́n jẹ́ kó yé Fúlàní pé tẹ bá lẹ́ ò ní gbọ́ àwa náà sọ fún yín pé àwa náà ò ní gbà kí wá ní ìgbésẹ̀ tí wọ́n gbé ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Resident of Elelu village in Era community in Owan Estate local government area of Edo State ban the sales and consumptions of beef. Ẹ gbọ́ wọ́n ti fòpin sí ẹran jíjẹ bẹ́ẹ̀ ni o wọ́n ti fòpin sí ẹran jíjẹ nítorí wípé báwo la ṣe máa pa wá tẹ́ẹ̀dẹ̀ tún máa ṣọ̀rọ̀ ajé lórílẹ̀ wa lọ tó dẹ̀ jẹ́ pé àwa tẹ́ ń pa yìí náà la tún mú ọrọ̀ ajé tí yín yá fún ìdí èyí ọba kúkú ni ó dà pásìkò tó láti pín gàrí kó ní kálukú wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní látàrí wípé àwọn Fúlàní darandaran Fúlàní darandaran yìí wọ́n ń pa èèyàn wọ́n fi ẹran wọn yẹn wọ́n fi ń wọnú ìlú tọ́dẹ̀ fi ń pa àwọn èèyàn tọ́dẹ̀ tó fi ń jí àwọn èèyàn gbé fún ìdí èyí àwọn ti sọ pé kò sẹ́ni máa ra nǹkan wọn mọ́ bí ẹran wọn mọ́ bẹ́ẹ̀ ni o nítorí àwọn agbègbè community yẹn náà ti dúró pé sẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn tó bá jẹ́ pé báwa Yorùbá náà ṣe fẹ́ ṣe tá a ṣe ń ṣe nìyẹn ṣé mọ̀ pé àwọn gan orí wọn máa straight tó fẹ́ bá yẹn ṣe nìyẹn tó jẹ́ pé àwa náà yarí tì wọ́n pé gbogbo nǹkan tó bá kó wọlé wa yìí a ò ní rà á gbogbo ẹ̀ máa bọ́ sí waste ni ẹ máa rí i pé ọpọlọ orí wọn máa straight bẹ́ẹ̀ wọ́n jí wa gbé wọ́n pa wá wọ́n á tún dé wọ́n á tún wá tẹran fún wa àwa náà a sì jókòó a sì máa jẹ àwọn wèrè wọ̀nyí wọn wá jẹ ẹran wọn mọ́ ẹran èèyàn ni wọ́n tún ń jẹ àbí lára ẹran èèyàn tó jẹ́ pé ìmí inú wọn ó lè jẹ́ ibi tí ó ti ń lọ lọ́ ti jí gbé ẹ wo àwọn aráàlú ti bínú o wọ́n ti ní àwọn ò ní gbà nípínlẹ̀ Edo wọ́n ti ní láyé lọ́wọ́ yìí kí àwọn Fúlàní di agbègbè wọn mú pé kọ́ di agbègbè wọn mú pé látàrí ẹ̀sùn tó tún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé láti bí ọ̀sẹ̀ méjì sìn ní bí èèyàn méje ní community ni wọ́n ti jí gbé tí wọ́n dẹ̀ pa ẹ̀yìn náà rí síbẹ̀ ẹgbìnrán tẹ̀báṣẹ́pá náà kan nìkan ń rú wọn ní bí èèyàn méjì ni wọ́n ti pa o ní ìlú yẹn ní community yẹn ẹ wá ní káwọn community kọ́ má dìde ẹ wá ní kọ́ má dìde eléyìí kò tí wáyé pé bóyá ó dìde nìkan àtọmọdé àtàgbà everybody wọn ló dìde both young and old bẹ́ẹ̀ ni àwọn lọ yarí o wọn kódà wọn yarí mọ́ Edo State Government House lọ́wọ́ pé sẹ́ẹ̀ a ò fẹ́ o a ò ṣe mọ́ ẹ jẹ́ kí àwọn arábí kan máa lọ sí ilẹ̀ bàbá wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ àti àwọn olórí fìjìláńtẹ́ ṣe sọ nítorí wọ́n ti protest láti fi kẹ́dùn àwọn ẹ̀mí tí àwọn wèrè Fúlàní ti pa wọ́n protest láti fi kẹ́dùn àwọn èèyàn wọn tí wọ́n ti pa ní o ṣùgbọ́n bó ṣe protest tó náà lọ ṣe yarí pé ẹ wá o Fúlàní kankan kò gbọdọ̀ dórí ilẹ̀ àwọn ọmọ ṣe rí pé bó ṣe yẹ kó máa ṣe nìyẹn tó bá yẹ pé àwa ọmọ Yorùbá náà ṣe bẹ́ẹ̀ tá ò gbà fún wọn
tá à ń lé wọn pa àti nǹkan tó bá gbé wá tá à ń kọ sí wọn lọ́rùn, ẹ máa rí wípé àwọn náà á lè tètè ní ọpọlọ pé n tó ń ṣe ò dáa. Wọ́n ti wá take ẹ̀mí èèyàn, wọ́n ti wá take ẹ̀ fún fun pé anytime ló lè pa àwọn èèyàn. Ẹ wo àwa ò gbà o. Níbi tí wọ́n wá bá dé sìn, olóko ò lè roko, olódò ò lè rodò, àwọn bàbá ò lè lọ sóko, ìyá náà ò lè lọ sóko mọ́. Gbogbo ẹ̀ ti wá di jìnnìjìnnì. Bẹ́ẹ̀ ni, kò tún wá mọ́ tebi, kò tún mọ́ tebi tó jẹ́ pé ó ń pa ìlú lọ́wọ́lọ́wọ́. Ẹ tún wá wo funniest thing, àwọn wèrè Fúlàní tí wá ń gbéṣẹ́ ra, wọ́n ń gbéṣẹ́ wọn yọ. Òun ló ṣe sọ pé today we rise to say with one voice, mo like wọn. Wọ́n ní with one voice. Yorùbá ìjọ wo làwa náà fẹ́ ṣe with one voice? Enough is enough. Ẹ gbọ́? Wọ́n ní òǹkọ́ la gbé ké, òǹkọ́ la lùkù ń ké. Odídẹrẹ́ nìkan ló ń ké tiẹ̀ ní méje mẹ́jọ ló jẹ́ káwọn náà yarí o wípé àwọn panupọ̀ pé àwọn ò fẹ́ Fúlàní lórílẹ̀ bàbá wọn mọ́. Bó ṣe jẹ́ kó máa rí nìyẹn. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé yes, ẹ ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ni, ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbára yín lọ́wọ́ oko Fúlàní ni. Bẹ́ẹ̀ ni míì tún jẹ́ kó wá pé ẹ má jẹ́ kí let the stupid northern elders call their own tobacco. Gbogbo àwọn wèrè tán pera wọn ní ọdẹ tó jẹ́ pé Fúlàní ni wọ́n, kọ́ tètè ya pọ̀ wọ́n wálé nítorí ó ti ń dogun. Nítorí ọ̀kan ló ní ṣẹ̀rí nọ́ọ̀tì ní ìṣòro Nàìjíríà nítorí wọ́n máa ń ṣùgbà tẹ̀lé ìkà ni. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀ náà nìkan ní àṣẹ̀rí àwọn ọlọ́dẹ, they are hunters, let the governor settle the families the same way he settled the hunters family láyé. Ìyẹn túmọ̀ sí pé àwọn ẹbí tí wọ́n ti pa kí ìjọba kó fún wọn ní owó gẹ́gẹ́ bó ṣe ṣe fún àwọn tí àgbẹ̀ tí ó lọ láìpẹ́ yìí. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ó mà ṣe o wípé a ò ní ìjọba. Ẹ̀yin náà wo Burkina Faso. Ẹ wo bó ṣe pa Fúlàní lójú ẹsẹ̀ tó fẹ́ kọjá ayé ẹ̀ nílùú wọn. Kíá ni wọ́n tí ẹ̀ fi bò wọ́n yá mútu ẹ̀ ní kíá. Wọn ò fàyè gbà. Wọ́n ti jẹ́ kó yé wa pé Nàìjíríà ló fàyè gbà wèrè, àwọn ò ní fàyè gbà. Ara ń táwa náà fẹ́ máa ṣe nìyẹn. Ẹ̀yin ìyá mi bàbá mi, ẹ bá ń bò kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni o. La fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹṣu. Atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó wá láwọn ní dé, òun máa láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.